ṣe nǹkan rẹ̀ ní fún wọn ní owó wọn. Magbo owó mi bó pẹ́. Mágara wájú ti bí fún wọn lówó wọn. Magbo owó mi bó pẹ́. Jàgùjà ni wọ́n fi àjọ bojú ní sáré. Sàmúsíkà àdéhùn fún mi lówó mi. Olóòótọ́ lọ́mọ ẹ̀ sí Sàmú fún wọn lówó wọn. Wọ́n kì í jó sọ bẹ́ẹ̀ mú gbọ́ bẹ́ẹ̀ o. Alájẹṣẹ́kù alájẹpamọ́lẹ̀ ní dájọ́ jẹ́. Ẹ pè mí padà, mi tí lè sọ̀rọ̀ báyìí. Àní mi tí lè sọ̀rọ̀, ẹ pè mí padà. Ẹ pè mí padà jàre. Orí ẹkún ilẹ̀ ṣì wà. For how long do you want to continue this? Mo jáde, mo dé, orí ẹkún yìí náà ni mo bá yín. Kò lè yí ẹ. Ṣé fẹ́ ṣe ra yín léṣe ni? Kò lè yí ẹ. Kò lè sọ pé mo wà lórí ẹkún, mò ń sunkún. Èmi ni mo gbọ́, èmi mọ̀ ọkọ tó ń ṣe mí. Èmi mọ̀ ọkọ tó ń jó mi lábẹ́ aṣọ. Ó yé mi. Kí ló ṣe yín tí ò ṣèyàn rí? Ẹ ti sọ fún mi pé bàbá ọmọ yìí ò fún yín mọ́. Ṣé wàá fẹ́ ṣe ra yín léṣe ni? Mo máa tọ́jú ọmọ yìí. Don't worry, I will take care of this child. O mọ̀ pé ẹlẹ́yà lélẹ̀. O mọ̀ pé ẹ̀sìn ńlá ni. Ẹlẹ́yà ńlá ni kò lè yé tèmi, ó yé mi. Kò lè yé mi. You don't do this to yourself. Oyún yìí bó ṣe wà yìí, mo máa celebrate oyún yìí ni. Yes. Tó wẹ́ pé ọ̀rọ̀ ìtìjú kí làwọn ará àdúgbò fẹ́ sọ, kí ni family fẹ́ sọ, ẹ gbé yẹn ti sẹ́gbẹ́ kan. You can't keep doing this to yourself. Ẹ jẹ́ àtẹ̀gbé yẹn ti sẹ́gbẹ́ kan. Ẹ rántí trip mi Abẹ́òkúta tí mo lọ recently. Bó tiẹ̀ ní máa nǹkan tí mo pàdé. Ó popular gan ládùúgbò ẹ̀. Máa múnú mi dùn. Ẹni sùúrù. Picture ẹ wà lórí fóònù ẹ. Ẹ wò, mo ti sọ pé màá ní ìlú máa ṣe MC lọ́jọ́ kò mọ̀ yín. Tẹ́pọ̀ àwọn èèyàn máa rẹ́rìn ni. Kò sẹ́nibọ̀dì tí ò mọ̀ ládùúgbò ẹ̀. Kí ló ṣẹlẹ̀ sísá mi? Kí ló tẹ̀ wọ́n picture bẹ́ẹ̀ yẹn? Ṣé mọ̀ rí ni? Ó mọ̀ dáadáa. Ìfi bẹ́ẹ̀ náà mọ̀, but Abẹ́òkúta tí mo lọ yìí náà ni mo. Tó bá fẹ́ rí o lè rí. Of course now. Ó ní èèyàn kan tí mo máa connect pẹ̀lú. Mo ní link wọn ṣá. Mo ní link wọn. Òye mi ò fẹ́ ṣe owó ṣoṣo àná. Mo fẹ́ gbowó mi. Oṣù máa parí, mo fẹ́ gbowó mi. Bàbá ọlọ́mọ ẹ̀bá Ọ̀yọ́ ire ákárí gbogbo wa wọ́n ní ẹ ṣé o tiwa náà dé o àmín. Yagiru àjọ ni kò mọ ọ̀túnla yìí kò sí wàhálà máa yọjú síbẹ̀ máa dẹ̀ compulsory everybody náà láti wá síbẹ̀ ìwọ ṣáà fọkàn ìbalẹ̀ èrò máa pọ̀ nbẹ bíbà bẹ́ẹ̀ ni o orí ẹ pé ó dàbọ̀ mi ò fẹ́ irú àwọn búrẹ́dì ni búrẹ́dì olè wá fẹ́ ọ. mi ò fẹ́ wílé ó ní súlésúlú búrẹ́dì. Bọ̀dá Sàámú ẹ bẹ̀rẹ̀ tí ń nìyẹn mi ò ní súlésúlú búrẹ́dì irú búrẹ́dì tí mo nílé lẹ́yìn. mo rò pé nǹkan ṣe àìmọye àwọn èèyàn tó ń tajà bẹ́ẹ̀ tí mo fi wọ́n sílẹ̀ tí mo wá sí wàrà jà àbí kí ló ń ṣe ẹ̀ mo wá débi tó ní máa bẹ̀rẹ̀ tèmi mo ní ó ní súlésúlú búrẹ́dì. mi ò ní èyí tí mo ní nílé. wọ́n ọmọ súlésúlú búrẹ́dì tí mo sọ ní o tó o bá bẹ̀rẹ̀ sí ní jẹ gbogbo nǹkan tó fẹ́ kó tóbi lára ẹ̀ wọ́n máa wúyọ̀ ni èmi tí n bá ń jẹ súlésúlú búrẹ́dì nígbà yẹn mo mọ̀ stop ẹ nígbà tí mo ti fẹ́ dàbí Gòláyátì ọmọ àkókò dá kí n gùn kí n tún wá ní wéètì tó pọ̀ kí n tún wá fẹ̀ wọ́n máa dàbẹ̀ ní pé mò ń ṣe bodyguard káàkiri ni èmi ò ṣe bẹ́ẹ̀ o gbọ́ wọ́n máa strong wá ní ó ti yẹ ok fẹ́rafẹ́dí drink nǹkan. Kí ló ń jẹ́ bẹ́ẹ̀? o ní fẹ́rafẹ́dí drink. Mi ò ní. Kí ló wá ń tàn bí? Bọ̀dá Sàámú mi ò ní. Ìgbà tí mo lówó lọ́wọ́ dáadáa máa ń ṣáta fẹ́rafẹ́dí drink máa ṣáta ìsìlẹ̀ ni àwọn àlejò tó bá wá kébì màá tún sọ fún un kí wọ́n bá mi ṣe ẹkùn ẹran tó pọ̀ ẹkùn ẹran yẹn á tó wá pọ̀ lẹ́gàn rẹpẹtẹ wà máa jẹ́ ẹkùn ẹran kan fẹ́rafẹ́dí drink kan ẹkùn ẹran kan fẹ́rafẹ́dí drink kan ẹkùn ẹran kan fẹ́rafẹ́dí drink kan bí mo ṣe onímọ̀ fi ń ṣe bẹ́ẹ̀ dé mo máa rà sílé pọ̀ nìyẹn ó dẹ̀ níyẹn wá bóyá kò mójútó jẹ o wo gbà lọ́wọ́ mi jọ gbà lọ́wọ́ mi kó lọ kí ni. Bọ̀dá Sàámú ọwọ́ yìí ń tutù gan-an bí ẹni tí ń retí ọmọ òkókó yẹn. irọ́ ọmọ òkókó kọ̀
ọmọ adọ́tì arúgbó tó fẹ́ bí ni lọ́fẹ́ mi jẹ́jì jọ fún mi jẹ́jì aṣẹ́wó òṣì orí lórí burúkú àkúmọ̀tán náà bó ṣe débí wèrè máa fọ́ fẹ́ gbowó lọ́wọ́ mi ó ń fọwọ́ ra mi lọ́wọ́ obìnrin tó bá ti ń fọwọ́ rẹ lọ́wọ́ tó bá ti ń fọwọ́ kàn bí tó ti ń ṣe ródóródóródó báyìí aṣẹ́wó òṣì ni ó ti fọ́n fún mi. máa wò ó tiẹ̀ ìyàwó mọ́mí ẹ̀ ni. ṣé mọ́mí tèmi jẹ́ bí ọkùnrin tó wà. àbúrò wọn ló fún wọn lóyún àbúrò yẹ. ṣé ẹ ṣọ́ọ̀ṣà torí gbogbo àwọn àbúrò mọ́mí tèmi di all abroad. òyìnbó ló ṣe sọ pé mọ́mí ẹ jáde jàre kán wá yanjú nǹkan tó wà nílẹ̀. ẹ káàsán àkójọ mẹ́ta. àbí madam kí ló dé kí ló ṣẹlẹ̀ pẹ̀lú condition yín lẹ̀ sunkún tó. ẹ sọ̀rọ̀. ẹ ṣàánú mi. ẹ wọ ẹ má lọ nífun-pọ̀ àbúrò yín ló fún lóyún àbẹ́gbọ́n yín dẹ̀ ní àmọ́. ewu lọ̀rọ̀ àánú tẹ̀ ń sọ yìí ta ló fún yín lóyún. ẹ wo bàdá Sàámú ló fún lóyún jàre. fámìlì yín. ẹ̀fẹ̀ yín ṣe wá pọ̀ báyìí Saige báwo lèmi àti Bra Sàámú ṣe tán gbogbo wa la mọ̀ pé ní community yìí kò sẹ́ni tí Bra Sàámú ò ṣe sí. ẹ jọ̀ọ́ o kò jọ́ rẹ̀ tèmi o ẹ̀yin lẹ máa ń lọ lé wọn tẹ̀dẹ̀jọ́ ọjọ́ rẹ̀ ẹ̀yin náà lẹ máa mọ bí ẹ ṣe máa yanjú olóyún tó agbé wa ka yín mọ́lé torí sì ni a máa mú lóyún délé wọn sì gbà yín náà máa yọ èébú sí mi lára gbà yín ló máa mọ̀ kó kúrú iwájú kéré ẹ̀yìn tóbi mi ìfẹ́ wàhálà ẹ̀yin lọ̀rẹ́ wọn kẹ́ mú lóyún lọ bá wọn. òótọ́ dẹ̀ ni Bra Sàámú lè sọ. ẹ̀yin náà mọ̀ bẹ́ẹ̀. madam ẹ jọ̀ọ́ ṣé lóòótọ́ ni Bra Sàámú fi yín lóyún. ẹ wo ẹ sọ̀rọ̀ lọ straight èwo ní gbogbo ìtẹ́ ẹ̀ ń lọ kiri ta ló fún yín lóyún. àmọ́ bí ta ti ń pàdé. bí tó ń sọ látàárọ̀ nìyẹn àmọ́ bí ta ti ń pàdé àwọn tó dẹ̀ mọ̀ bí tó ti ń pàdé yẹn ò ju Bọ̀dá Sàámú lọ. ó ti yé mi ẹ wo màá jíwèé lè Bra Sàámú fún yín àmọ́ kí n tó wá jíwèé ẹ jẹ́ ọkọ pè lọ bí wọ́n wà nílé. ẹ pè é pè. ayọ̀ lèmi yóò fi lo ọdún. Bra Sàámú ẹ dúró ẹjọ́ 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 mi dúró ẹjọ́ ẹjọ́ orúkọ Jésù. ẹ má lọ ẹ bá pẹ́ńtì bọ̀ ẹ dúró dé mi mú bọ̀. Bra Sàámú. ayọ̀ lèmi yóò fi lo ọdún yìí já. àtẹ̀mí náà. mi ò gbà mí ò kọrin fún ẹ̀ òun ò já kọrin mi lọ́tọ̀ ni. Bra Sàámú àpèmọ́ra ẹni là ń pè tèmi dire ẹ jẹ́ ń pèrè mọ́ra mi o. wo kí ló wá mi fún kí ló ṣẹlẹ̀ kí ló stop mi fún. ẹ wo arábìnrin kan ni wọ́n dédé wá sílé mi kódà mi ò mọ bó ṣe mọ lé mi tẹ bá rí inú wọn ó ga bá oúnjẹ kan náà jẹ o oyún ni ó ti ga tó yìí a máa ti lọ bí oṣù 7 sí 9 kódà á tó sọ̀kalẹ̀ báyìí ó bá ní àwọn ìbéèrè yín ǹjẹ́ kí ló dé wọn kúkú sọ wọ́n ṣàní àwọn ìbéèrè yín. obìnrin ọ̀wádà. mo ti jíwèé lé fún. ojú ilé ìbò fún. mo ti jíwèé lé yín fún. ilé mi orí ẹ ti dàrú. orí ò pé. orí sí gọ́dà orí yóò pé kí ló ṣe kí ló ṣe. orí ò pé orí ẹ dàrú. èèyàn wá béèrè mi olólóyún sínú o ò lè béèrè lọ́wọ́ ẹ̀ pé kí ló ń wá mi fún kí ni nǹkan tó ṣẹlẹ̀ ó dẹ̀ lójú ilé fún. You are very sick. Bra Sàámú, you are the one who is sick here. Because ẹ kẹ́ máa ti gbọ́rọ̀ ni ẹ máa ti gbà lódì kí ló ṣẹlẹ̀ sí. What I'm saying is that you're gullible. Shut up. You're very gullible. You're stupid. Adúrú mi. Àbórí ẹ dàrú. Adúrú mi ló gullible. Ó fi ọwọ́ kan àyà oní àdúrú mi. Màá post WhatsApp number síta. Àwọn èèyàn àdínà bẹ́ẹ̀ mú. Wọ́n pè wọ́n bẹ́ẹ̀ fa gbogbo nǹkan tó wà láyé wọ́n fà gbẹ. Gbogbo tó fọwọ́ kàyà báyìí tó ní àdúrú mi yẹn. Ṣebí tó ń gbé lójú rẹ̀. Tó bá fà gbẹ kọ́dí tó parí kò pè mí lọ́mọ àlè mi níwájú tèmi. Èèyàn wá béèrè mi ó dẹ̀ sọ bẹ́ẹ̀ ni wípé ẹni yẹn ń gbé oyún wá bàbá ẹ̀ káàkiri ó rí pé bó ṣe sọ nìyẹn ni. bó ṣe rí gangan nìyẹn. àlórí ẹ̀ ti yí. orí ti yín gan dàrú. wo kì í ṣe pé orí ẹ̀ ń yí báyìí o ń yí báyìí o in there your brain is moving your brain is checking if not so orí ẹ̀ ti bàjẹ́. ẹ̀wọ̀ ẹgbẹ́ ni sọ̀hún ọlọ́rọ̀ ti yín. oyún ẹ̀ bó ṣe ga tó rè. I know your number. Your number is in the community portal. I will pick your number and I will send it out. You know I am on Instagram. I am on Twitter. I am everywhere. I am a social media person. I will send your number. They will collect your number. They will call you. They will form one egbe. Whoa, Yoshi. Yoshi.
Alpha. What's good, big sis? You know, I've been trying to link with Bro Sam, but I couldn't. But my motive told me that Bro Sam is gonna be at home. Lẹ́yìn bó fò. Wo, bàdá Sàámú ò sí nílé o. Damn. Mi dẹ̀ mọ bí tán lọ. Alpha, if I no greet, you know they greet. Wo farabalẹ̀ o. Ẹ káàsán bí ó. Ẹ káàsán. Ẹ rọra o. Pẹ̀lẹ́. Ẹ ṣé. Ẹ káàsán. Bùrá Sàámú ni mo béèrè. Bàdá Sàámú ò sí nílé. Ẹ má ṣe báyìí fún mi. Ẹ bá mi wọlé kẹ́ pè wọ́n jáde. Ẹ wọlé kẹ́ pè wọ́n jáde fún mi. Ẹ bá mi pè wọ́n jáde. Ò sí nílé. Ẹ ṣí kò sí nǹkan kan mà. Mo fẹ́ rí Bùrá Sàámú ni. Yo, mama. You, Bro Sam's mom? No. Kí ni ọgbẹ́ ìtẹ̀sí? Sàámú ẹ káàbọ̀. Kí ni? Ẹ̀yin ló béèrè bàdá Sàámú. Bùrá Sàámú. Ojú ìṣèwádìí ojú olóńgbò báyìí tẹ́ntẹ́ntẹ́ntẹ́ntẹ́ ni mò ń wo ìtalélé ìtalólóyún. Ẹ̀yin ni mo wá wà. Àbí wọ́n ní gbárìyẹ sọ pé ó béèrè mi. Rárá o. Ẹ ta wá nìyẹn. Bùrá Sàámú. Ṣé inú orílẹ̀-èdè náà kọ́ ni? Mo máa dàrún ẹgbà mi. Ó dáa, mo ti rí ilẹ̀, mo rẹ́nu ọkàn, mo rí ẹ ojókòó, obìnrin ni ẹ, mo rí báàgì lẹ́gbẹ̀ẹ́, mo dẹ̀ ròyún. Kí ló wá ṣẹlẹ̀ ilẹ̀ ìjà inú ọkọ̀ dà? Bùrá Sàámú, ṣe bóyún inú mi ṣe bẹ́yìn lẹ́ni. Oyún inú wo? Wẹ́ ìwọ máa kú fọ́tàyọ ni o. Èmi kú fọ́tàyọ nítorí tó ṣẹlẹ̀ yóò yé mi o. Mi ìmọ̀ tó fẹ́ kúkú ọ̀rọ̀ fún kò yé mi ìtumọ̀ ṣubú tó ṣubú yóò yé mi. Bro Sam, stop playing. You know, this is your handiwork. This heavy duty is your result, bro. Are you fucking mad? Are you fucking crazy? Are you fucking sharing? You said that him breaking the person that they didn't know? Really? Did they make love to you before? Did they remove my collar to put it into your populator? You are sick. Me, Maureen, arábìnrin. Tí wọ́n bá rún ẹ wá, tó bá jẹ́ pé lóòótọ́ ni wọ́n rún ẹ wá fún mi, sọ pé ó bà mí lé o. Ó bá yín lé o. Ó bà mí lé o. Ẹ̀yin ni mo wọ́n yọ. This is not my real body. Èmi kọ́ yìí tí bá gbé real body mi jáde sí ẹ̀wà ṣíra ẹ mọ́. Arábìnrin, ó yá kúrò bí wà lọ. Kúrò bí mo ṣe wọ̀ ẹ̀ máa lọ. Mi lọ. Ẹjọ́ máa gbé lọ hospital tó wá junction. Ẹjọ́ máa gbé lọ. Mi lọ hospital. Ẹ bá gbé mi lọ hospital kò ní dáa fún. Ẹ gbé mi wọlé o. Ká bá mi wá nǹkan tó tutù kí n fi jógẹ̀ o. Kò ní dáa fún ẹ. Ìgẹ̀ tó fẹ́ jó yẹn, ó máa fọ́ ká ni. Olórí burúkú, kọ́ bẹ́ẹ̀ wá nǹkan tútù kó fi jógẹ̀ kò ní dáa fún ẹ. Inú ilé wo ló fẹ́ wọ̀? Inú ilé wo ló níbi tí wọ́n fẹ́ gbé ẹ wọ̀? Orí ẹ̀ ti burú. Ẹ wo bọ́dá Sàámú ẹ jẹ́ gbé wọn yàrá yín jàre. Ọmọ yìí, ohun tó bàtà òfin lójú ẹ béèrè. Ọlọ́wọ́ ò ṣe mistake tí ò fún ẹ. Bro Sam, please. Ẹ jẹ́ ká gbé wọn wọlé kó tiẹ̀ rest náà for some time, please. Ẹ ṣí fáànù lé mi lórí. Kẹ́ ló bá mi wá nǹkan tó tutù. Mo máa rọ́kọ báyìí. Irú ẹ̀kọ́ bá wo rè. Ibo ni mo ti wẹ̀? Hello. Olóyún. Ibo mo ti wẹ̀? Àwọn olórí burúkú fọwọ́ pa mi lọ́yàn. Ayé mi ti bàjẹ́. Ẹ bá rọ wèrè. Arábìnrin. Mo kúkú ń gbọ́rọ̀ yín. Mi ò rántí gbọ́ṣẹ́ ìwẹ̀ mi ni mo ṣe ń tú báàgì. Ẹ wo bí mo mọ̀ pé obìnrin ni yín, obìnrin dẹ̀ lèmi náà. Ẹ jọ̀ọ́ nítorí tọ́lọ́ mo fẹ́ kẹ́ jẹ́wọ́ fún mi. Ṣé lóòótọ́ ṣé bọ̀dá yìí tó dúró yìí ṣáwọn náà fún yín lóyún? Kí ló dé tẹ̀yin fi ń béèrè irú question yẹn lọ́wọ́ mi? Kí ló ṣẹlẹ̀ gbogbo? Ewu àti ẹja gbọ́nrin kó tó bí yín ni kẹ̀dá wọ́n ní báwo lẹ ṣe jẹ́ sí wọn. Ẹ wo ẹ má lọ mi lọ fún un. Báwo lẹ́yìn méjèèjì gangan ṣe jẹ́? Èyí tó bá jẹ́ ìyálé nínú yín kó jẹ́ kí n mọ̀. Ẹ wo mi lẹ́yìn kò ń dẹrù yín o. Èmi máa ṣiṣẹ́ ìyàwó máa jókòó. Máa ra jókòó jẹ́jẹ́ mi ní dáyìí láàmú. Ẹ̀yin ẹwọ́ kọ mi. Ọ̀pọ̀ ṣe ń fi sexy face omi tó dákẹ́ tó tutù bí àdàbà. Mo dákẹ́ láti fẹ́ ba iye ẹ̀jẹ̀ ni. Kò ní dáa fún ẹ bó ṣe ní mò ń fi sexy face wẹ̀. Ṣé sexy face ni mo lò yìí àbí ọ̀rọ̀ face? O rojú mi bí ọ̀rọ̀ àbí máa ba iye ẹ̀jẹ̀ ìwọ ìdí mo fún ẹsẹ̀ gún díẹ̀ sábà sọ gbogbo tó fẹ́ sọ ẹ má interrogate ẹ lọ mo fẹ́ kẹ́ ẹ bá débi kan wẹ́rẹ́ wọn náà bẹ́ẹ̀.
Ìyá Sàámú, máa kàn béèrè níta, wọ́n dẹ̀ ti heavy gan. Wọ́n hẹ́ kí ni? Wọ́n lóyún wọ́n heavy. Bàmọ̀ èṣù jẹ́ o, Olúwa bàmọ̀ èṣù jẹ́ o. Bàmọ̀ èṣù jẹ́ o, Ọlọ́run bàmọ̀ èṣù jẹ́ o. Bàmí ìfẹ̀jẹ̀ Jésù lé wọn lọ. Bàmọ̀ èṣù jẹ́ o, wèrè ń jó. Níwọ̀ òṣèlú dúró bàbẹ́. Àwọn jájọ́ ìsà. Wọ́n bèrè níta ni. Já fún yín. Orí yìí ti bù ú dànù. Kí ló ṣe tèmi àti yín lẹ́nu náà? Ó yà mí lẹ́nu. Ẹ wọ́n kọ́ mi ń sìn bó ṣe bá mú de jẹ. Látàrí òun ṣe ṣòro dákẹ́ síbẹ̀ yẹn tí ó sọ. Ṣọ̀gbọ̀n náà go kill you. Ṣọ̀gbọ̀n náà go kill you. Wo bí ó ìwò tí Daniel wà tó ń pè ní ihò kìnìún nínú ayé bí ihò kìnìún ló wà yìí. Ó lè jókòó sórí bẹ́ẹ̀ni wà láì ihò kìnìún ló wà. Jẹ́ kí n plan pẹ̀lú ẹ̀ tán. Níwọ̀ báwo lè fẹ́ jáde kúrò bí? I will plan for you. You will enter that cage. If you enter the cage, I will lock it. Bọ́dá Sàámú ẹ ló jẹ́ owó ọdẹ Sàámú ẹ ṣe fúrúùtù ti ẹ́fì. Bọ́dá Sàámú. Ẹ ṣe jẹ́jẹ́ o. Bọ́dá Sàámú. Kí wọ́n ní gbogbo eléyìí bá ìtorí Ọlọ́run. Ẹ tẹ̀lé wọn. Mọ̀ yìí, kí ni gbogbo drama yìí? Are you sure pé Brasam lẹ́yìn náà wá? Kálọ́ tún bèrè nílẹ̀. Kálọ́ tún bèrè tání. Ẹ tó bẹ̀rẹ̀ yín náà lélẹ̀. Àwọn ni. Bàbá ọmọ mi rèé, àwọn náà fún mi ló. Lọ́sibí, kí ló ṣe ń báyìí? Torí èèyàn bá burú kò ṣòro mọ̀, orí eléyìí burú nítorí tó fi ń ṣe ògbélé tó ṣe kò yé mi. Arábìnrin, ṣáyé ò fẹ́ bàjẹ́ ṣá. Kíni? Ìdèrí ọtí ni. Ó dé kò kó bẹ́ẹ̀kì. Ìgbó ọmọdúnàbí ló dé kò yé mi ẹgbàá bí kílẹ̀. Yọ̀ṣẹ́bí lè pè ní kí n má bọ̀ nǹkan kan ìṣẹ̀lẹ̀ lé kí n má bọ̀ Yọ̀ṣẹ́bí ṣọ́bìnrin yìí ó sọ̀rọ̀. Àwọn kan lélẹ́yìí o. Nọ́mbà 1 wà nulẹ̀, nọ́mbà 2 lélẹ́yìí o. Òótọ́ ni nọ́mbà 1 wà nínú ilé. Nọ́mbà 2 dẹ̀rẹ̀ àwọn wèrè tó pariwo háì púpọ̀ ní wọn mọ̀ tó ń ṣẹlẹ̀. Mi ìmọ̀ tó ṣe wò bàáàtì tó ń pariwo há. Nọ́mbà 1 wà nínú ilé lóòótọ́. Nọ́mbà 2 rẹ̀ gbà mí. Láì fún èèyàn lóyún, láì súnmọ́ èèyàn wọ́n gbóná ká mi mọ́lẹ̀ o. Ìyẹn kò ṣeé ṣe, ó ṣe é ṣe níyẹ ní ò fún wọn lóyún ìyẹ̀gà tó. Kò sì ṣeé ṣe orí yín burú ní bùrẹ̀gẹ́rì. Kí ló tó fi ṣe ṣe? Pẹ̀lẹ́mi kan ni mo súnmọ́ èèyàn ọkọ̀ ìgbòmí wá ká mi mọ́lẹ̀. Ẹ̀yin lẹ lọ pọ́nrọ́ mi fún wọn. Gbọ́ngìlà mi sọ́wọ́ ẹ̀yin lọ́wọ́, ẹ̀yin lẹ ní kọ̀ǹtù ẹ̀ lọ́wọ́. Ṣé pásíwọ̀dù gbọ́ngìlà mi sọ́wọ́ ẹ̀yin lọ́wọ́, ṣé ilẹ̀ ìtẹ́ pásíwọ̀dù pam ẹ̀yin lẹ máa wá lọ lo gbọ́ngìlà mi fún yàn. Mo ní mi ìmọ̀ àti mo fún yàn lóyún ọkọ̀ ìgbòmí wá ní. Arábìnrin sọ fún wọn pé o bà mí lé. Mo bá yín. O bà mí. Mo bá yín. Èmi kọ́ ló ń wò yìí. Tó bá jẹ́ pé méjèèjì jọ pílánù ẹ̀ ní orí yín máa burú ni bí mo ṣe ń wẹ̀ ó yá dé máa lọ. Máa lọ. Ó lọ. Máa lọ jọ. Mo ti débi tí màá gbé. Mo ti délé bàbá ọmọ mi. Ilé bàbá. Ẹ bá gbé. Ẹ mọ̀ tẹ́ máa ṣe fún mi. Ẹ jẹ́ ká máa gbé lọ sọ́spítù. Ká gbé òun lọ sọ́spítù kan má dàrọ́ sí mi lọ́rùn torí eléyìí òjì mímọ́. Òjì mímọ́. Mi lọ sọ́spítù. Ẹ gbé mi wọnú yàrá. Kẹ̀sí fáni sí mi lórí mi lọ sọ́spítù. Ṣé ti di pé plan work ni? Pẹlẹbẹ, ṣé ti di pé plan work ni? Kọ́ tún gbé òun náà wọnú yàrá. Inú yàrá wọ. Ẹ wo bọ́dá Gani ní tọ́rọ̀ dé dúró yìí. Ṣẹ́dá bọ̀dá Sàámú ti kún. Ajá gbọ́ àwọn ìwọ yàrá yọ síbí lọ. Ṣọ́ọ̀ṣì èrè pẹ̀lú kọ́ gbé ta ni wọ́n yàrá yọ síbí. Ẹ̀rọ yín ní ká lọ́wọ́ náà. Yọ̀ṣẹ́bí tá a máa bẹ́ẹ̀ sọ̀rọ̀ tèmi jẹ́ ká sì gbé wọ yàrá rẹ̀ náà àmọ́ àwọn máa ṣe sí Mo tún gbélé ìwọ̀nú yàrá tó. Ẹ rọra o. Mo tún gbélé ìwọ̀nú yàrá bí. Ẹ pẹ̀lẹ́. lọ́rọ̀ máa gbẹ́sẹ̀ o. Díẹ̀ ẹ ò báàgì wọn lẹ̀lẹ̀. Ẹni sùúrù. Olóyún. I want to have a conversation with you. I want you to tell me the truth now. God will punish you if you don't tell me the truth. Èyí sọ wí. Did I run you? Yes, you run me. Bọ́dá Sàámú. Did I gbọ́n you? Yes, you gbọ́n mi. Where did I run you and gbọ́n you? Where? Ọmọ mi ta ti ń pàdé. This is not cover. Ayé mi ti rú pẹ̀lú ọ̀rọ̀ ibi. Ẹ tún gbé lọ. Yàrá ibi. Bàbá wọn tẹ́lẹ̀. Ẹ kò wá gbọ́ ẹ̀fẹ̀ fílẹ̀ jẹ́. Bàbá wọn tẹ́lẹ̀. Àgbáyé oṣù. Ẹ bá wọn tẹ́lẹ̀. Ẹ kọ́ ṣubú ń bẹ̀ jà.
ló ṣẹlẹ̀. Bọ̀dá Sàámú ẹ ṣó pé ẹ mọ nǹkan kan pa àwọn tó wà nílé yìí ẹ mọ nǹkan kan pa kan tó ti ṣẹlẹ̀ látàárọ̀ yìí. ṣèbórí ẹsẹ̀ pé orí ẹsẹ̀ pé o ṣe bá mi sọ̀rọ̀ ni it's just like a SG to me spiritual jungle I don't know mi ìmọ̀ kankan nípa àwọn àbí kí ló bá mi sọ ṣé fúnra ara mi ọ̀dà ṣé màá lọ pọ́nrán mi ní mọ̀ pé mo mọ lọ pọ́nrán mi ni mi ní mọ̀ bí tí pọ́nrán mi dé mi ní mọ̀ bí tó ṣẹ́kù sí màá dé gorí èèyàn mi ní mọ̀ pé mo gorí èèyàn sáwọn méjì ni màá gorí ẹ̀ bí mo yẹn náà tó yìí. ṣé àwọn méjèèjì ẹ̀ ṣé wọ́n á jọ ọmọ kékeré ní tọ́ọ̀nì míyàn tó fáwọn olóyún tó fi jẹ́ bíbá ẹ̀ lọ́ ń bọ̀. orí wọn lè ti dàrú ẹ̀yin lẹ́fà o èmi ò wojú wọn mo ti ní kó máa lọ sọ́sìpítù tó máa dé lọ sọ́sìpítù ìta náà máa wà ẹ̀yin lẹ gbé wọn wọnú ilé o ẹ̀yin lẹ́fà gbogbo wèrè tó ṣẹlẹ̀ yọ ẹ̀yin lẹ́fà o ẹ̀yin lẹ́fà o. tó bá jẹ́ pé lóòótọ́ lẹ mọ nǹkan kan pa tó ń ṣẹlẹ̀ yìí lẹ́gbẹ́ tó tọ́ lẹ́wà innocent Bọ̀dá Sàámú ẹlẹ́dàá mi á kọ yín yọ o bọ́ bẹ́ẹ̀ pé rọ ni Bọ̀dá Sàámú ẹlẹ́dàá mi máa dá fún yín ẹlẹ́dàá mi á dá fún yín. orí ẹ bàjẹ́ ẹlẹ́dàá tiẹ̀ ní justice àbí ẹlẹ́dàá tiẹ̀ ládájọ́ tó ń dájọ́ fẹ́lẹ́dàá tèmi gbàtẹ́lẹ́dàá tiẹ̀ bá wọ̀ kìí sẹ́lẹ́dàá tèmi máa sùn ní orí ẹ̀ ti burú ọjà wọ́n keep your ẹlẹ́dàá to your ẹlẹ́dàá ok jákèlẹ́dàá ẹ lọ sí ilé yín nínú fábílì yín ọ̀nà tí mo fẹ́ kọ́ ti pọ̀ jù òun ẹlẹ́dàá fún mi gbọ̀dọ̀gá ni olórí burúkú ni wọn àrùn wọn jẹ́ ń sìn eyín wọn yẹn máa ń dà wọn láàmú mi ìbẹ́ ni wọ́n lóyìnbó sọ àṣàbí wọ́n lè gbẹ̀nàgbẹ̀ àmọ́ bóyá wèrè náà ń pẹ́ àbí gbẹ̀nàgbẹ̀. ó ṣàtì ẹ̀dá ṣe báwọn ọlọ́pàá tẹ pé ṣe bọ́ ti ń bọ̀ mo wà very sure pé táwọn ọlọ́pàá yẹn bá dé wọ́n máa jẹ́wọ́ ṣùgbọ́n táwọn ọlọ́pàá yẹn bá dé tí wọ́n bá jẹ́wọ́ Bọ̀dá Sàámú tó bá jẹ́wọ́ Bọ̀dá Sàámú ẹlẹ́dàá mi á jà o ẹlẹ́dàá mi á jà ẹlẹ́dàá mi á lè dá fún yín. Bọ̀dọ̀gá ni látẹ̀kọ́ ẹgbẹ́ bẹ́ẹ̀ ti ṣe sọ wíwáwíwáwí olófà tẹ́ fi pẹ́ èyí ò mọ̀ bóyá wèrè lẹ́ ń pẹ́ àbí wé. Mr. Man ẹ wo ibo làwọn tẹ́ ẹ sọ yẹn ibo náà wà. They are inside I don't know what is going on so sí ẹyin sìn wọ́n dúró mọ́ mi ní o ní ìrírú àkóbá ìrírí láyé mi látijọ́ tí wọ́n ti bí mi bí mo ṣe smart tó bí ìrírú eléyìí èmi kọ́ ni mo fún wọn lóyún àwọn méjèèjì they stand on their feet that èmi gangan ni mo impregnated àwọn. What? Oh yes mi ìdẹ̀bọ̀ bóyá jẹ́. Excuse me sir kò yé mi nǹkan tẹ̀ ń sọ ṣé minor làwọn tá à ń sọ̀rọ̀ nípa yìí. they are not minor gbogbo ibi tí irun ti ń yọ lára àwọn pátápátá onírun funfun òun ló ti kún bẹ̀ pátápátá ìkan wà nínú wọn tó bá yọ wíìgì dágbà ẹ má rò pé bóyá wọ́n da gàrí kóńgò kan sí lórí ní irun funfun gbogbo ẹ̀. Sàámú gbogbo bí irun wà lára yàn bẹ́ẹ̀ni gbogbo rẹ̀ di funfun. bẹ́ẹ̀ni báyìí sọ ṣe mọ bóyá irun funfun wà nísàlẹ̀. ẹ̀yin ò mọ̀ pé irun orí náà fi ń dí gàgà tabẹ́. bí o pé wọ́n kọ́ lè fún wọn lóyún. ẹ rò pé bí irun bá ṣe pọ̀ tó lórí òun lè ṣe máa mọ̀ kó máa pọ̀ níbẹ̀. ẹ dẹ̀ ń ṣe ìwọ́de fún wọn lóyún. àwọn olórí burúkú ní máa jáde ẹ fẹ́ rọ̀pù bí o ẹ rí eyín yín tọ́lọ́hún yọ yẹn ó máa yọ méjì sí. mo rò pé gbogbo akọ òṣì tẹ̀ ṣe o ní pé ẹ̀yin máa ń fẹ̀gbẹ́ inú kan ẹ máa fi rẹ́rìn tán ṣe ibi tẹ́ fi rẹ́rìn yẹn ọlọ́run yọ méjì tó wà bẹ́ẹ̀ ẹ rí èmi lè fẹ́ kó bá. so how come. ìkọ́ wà nínú yàrá mi ìkọ́ lè wà nínú yàrá lọ síbí wọ́n wà lóde báyìí ẹ jọ ẹ bá mi halẹ̀ mọ́ wọn ni o ẹ bá mi halẹ̀ mọ́ wọn ni I am very sure pé mi kọ́ ni mo ṣe. calm down let's go. ló wá wò yìí kẹ́ ẹ méjì kó fún mi. ẹ wo wèrè bó ṣe sùn mo bẹ́ẹ̀ sọ mí nílé mọ́rú ẹ wò sẹ́ni kò ní yẹ. madam tell me kí lẹ ṣe mí báyìí. ọlọ́pàá kí ni nǹkan tí mò ń ṣe ń bí ìyẹn nínú ilé ọkọ títí mi. o tún confront mi o tún pè mí lọ́kọ ẹ ọkọ àbí ọkọ èmi lọ́kọ lójú tiẹ̀ ṣé ẹni pé ọmọ mi ò mọ̀ rí ṣé mo mọ̀ rí did I know you. Mr. Calm down ẹ fún wa ní iṣẹ́ yìí ká ṣe ẹ ti gbéṣẹ́ yìí fún wa a mọ nǹkan tá à ń ṣe ẹ fún wa ṣe yìí as a matter of fact kí lẹ ń ṣe mí báyìí ẹ jọ̀ọ́ ẹ jáde síta ẹ excuse wa. kí ló ń wí kí ni mo ṣe nínú yàrá mi tí wọ́n pè yín wá fún mi pé kí a bá mi arrest criminal. nǹkan tó ń try láti sọ ni pé kẹ́ excuse wa káà náà lè fi ìbéèrè 1 or 2 questions lọ́wọ́ wa. tó bá jẹ́ pé ẹ fẹ́ béèrè ní ìyẹn dà gbogbo tẹ́ ẹ bá fẹ́ béèrè lọ́wọ́ ẹ béèrè nítorí ojú bọ̀rọ̀ kò ṣe gbọ̀mọ̀ lọ́wọ́ èkó rẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ ẹ wo àfọ ọlọ́pàá n tẹ́ bá máa ṣe kẹ́ ẹ tètè ṣe kíákíá mo fún yín ní ìṣẹ́jú méjì tí mi ò bá gbọ́ ọ̀rọ̀ kankan lẹ́nu yín mọ́ ẹ̀rí ìrọ̀wù mo ló kó sí wàhálà. madam ẹ gbọ́ kí nìkan tó ṣẹlẹ̀ tẹ́yìn náà sọ lé onílé ìdílé ọkọ yín. irú ọ̀rọ̀ wo lẹ sọ yìí ṣé ọmọdé ni mí ni ṣé ní èjì mi ní ìsìn mi ní mẹ́ni tó fún mi lóyún
máa yìí ló fún mi lóyún Sàámú ló fún mi lóyún. bó ọ̀nkú yẹn confirm pé àwọn ọmọ yìí rí àwọn kọ́ láwọn fún yín lóyún. ó yẹ kẹ́ ẹ ti mọ orí èèyàn tó rí àwọn ọkùnrin báyìí jẹ́ bùkátà ló ń sá fún kò fẹ́ gbọ́ bùkátà lórí ọmọ ẹ̀ ní ó ló fún mi lóyún. madam mi ò bá yín ṣeré mo kàn ti ń respect condition tẹ́ wà ní tell me the truth now báwo ni mátà yìí ṣe jẹ́ ta ló fún yín lóyún inú yín. ẹ wo ọlọ́pàá kí ni mo lè sọ tẹ́lẹ̀ fi gbà mí gbọ́ náà ẹ wo tó bá jẹ́ pé rọ́ọ̀dù mọ̀ ń pa mọ́mọ́ àtọ̀ ń lọ yìí oyún inú mi kì í má bì. ẹ ní sùúrù ọmọ Yorùbá ni wá I understand yín anyway officer let us go. ẹ̀jẹ̀ má ṣe kankan fún mi ẹjọ́ ilé ọkọ mi ni mo wà ọkọ mi ni mo wá bàbá ọmọ mi òun ló fún mi lóyún kò tẹ fẹ́ gbà ní ẹjọ́ tó wọ́n lè má ṣe kankan fún mi ẹjọ́. madam sá. ṣe rí bí mo ṣe wá sí ìgbà yẹn mi ò wá ṣe rárá are you so sure wípé máa yẹn ló fún yín lóyún. I'm very very serious àwọn ló fún mi lóyún bàbá ọmọ mi nìyẹn. Really? Pé ẹ mọ ibi tẹ́ ti ń pàdé. a mọ ibi tá ti máa ń ríra. So wọ́n wá fún ilé wọn á. Who is that? Sorry, ẹ má bínú. Ìyá alábọ̀dá Sàámú mo rò pé mo wọ̀, ẹ má bínú ẹjọ́. Ẹ rí bí bọ́dá yìí ṣe jọ ọkọ mi ní gúngùn. Bàbá ọkọ mi. Mo rò pé bọ̀dá Sàámú tẹ̀ ń sọ yẹn, mo rò pé wọ́n ń ṣí èrè ṣá. Báwo lẹ mọ̀ ṣe pé èmi mo jọ bọ̀dá wèrè yẹn? Bọ̀dá olórí burúkú yẹn. Ẹ wo bí mi ò ṣí yàrá wọ̀ rárá o. Ẹ̀yin góńgóńgóńgó mo wá wò. Èèmọ̀ èèyàn méjì lóyún fún bọ̀dá Sàámú. Àǹtí, èmi fẹ́ fún yín láàbáyèsí kan ni o. Ṣé rí oyún tó wà nínú yín ẹ make sure ẹ pẹ́ bí. Mr. Man, get out. Ẹ má bínú ọ́fíìsà, ẹ wo anything tẹ́ bá máa ṣe ẹ make sure ẹ pẹ́ bí ọmọ yẹn o. Tó gbọ́dọ̀ from here. I'm very sorry, madam, ẹ bí ọmọ yẹn fún wọn. Nonsense. Oh, madam. Ẹ ṣe fíbọn kan fún mi. Mo gbọ́ ní pé olóyún kan wà ní yàrá bàbá ọmọ mi. Ẹ jọ̀ọ́, ẹ bá mi lé jáde kí mi lè lọ sí yàrá bàbá ọmọ mi. Ó yẹ kó ti fọwọ́ pa inú yìí fún mi. Okay. Ọ̀rọ̀ yín ti yé mi. Ẹ má worry, a máa ṣe gbogbo yẹn fún yín. Madam, don't worry. Ẹ̀yin dúró sí ibà. Ṣé officer, let's move. kan ní kó interview èèyàn kẹ́ interview wọn kẹ́ gbọ́rọ̀ lẹ́nu wọn kẹ́ gbá wọn kẹ́ fa oyún wọn yọ àárín wọn báyìí. bùdá Sàámú inú tèmi tẹ̀ ń dúpẹ́ fún yàn méjì lóyún pọ̀ ẹ fi wọ́n lè kọ́ bímọ. ẹ má ṣe sùúrù o. yẹ bẹ́ẹ̀ wo àwọn tá a sọdà ẹ kó wọn jáde. ṣé Mr. Man next time tẹ́ bá wá sí station tẹ́ gbẹ́rù kéèsì rádaràdà báyìí wá sí station ẹ wo ẹ̀yin gógógógó la máa hold rubbish wo nìyẹn àwọn tó wà nílé ṣé wọn mọ nǹkan tó ń ṣe ni. owó rẹ mẹjọ. ẹwà kéèsì àjà wo lẹ ń sọ nígbà tó kì í ṣe pé bá ń sàní ṣe bọ́lọ́pàá ní agbófinró nìyí ẹ ṣe sọ̀rọ̀ báyìí wọ́n ní mi ò mọ̀ wọ́n rí mi mọ̀ bó ṣe wádùn lé mi ò mọ̀ bẹ́ẹ̀ mi ìmẹ́ni tó fún wọn lóyún ṣé máa lọ pọ́nrọ́ mi ní mọ́bi tí mo lò dé ní pọ́nrọ́ dàbí oògùn ẹ̀jẹ̀ ní onígéègì o máa mọ́bi tí géègì ẹ̀ dé. No, Mr. Man, gbogbo ọ̀rọ̀ tẹ́ ń sọ yóò bá ń lé ẹ̀yọ̀ sáwọn tó wà nílé ṣọ́mọ kékeré ni wọ́n ni tí wọ́n fi ọmọ nu wọn búra pé tí ò bá ń ṣe pẹ́yìn lẹ fún wọn lóyún kọ́ wọn má jèrè àwọn ọmọ yẹn. ẹ wá olórí burúkú kò sí tí ò lè fi búra ó lè fọyín búra ẹjọ́ náà jẹ ní ìmọ̀ wọn. ẹ̀yin ọlọ́pàá tí mo gbójú léèrè ẹ̀yin méjèèjì má dà mí ẹjọ́ tó lọ Ọlọ́run tẹ́ ẹ bá ti lọ báyìí ayé mi ti tán nìyẹn kò sí tí mo fẹ́ ṣe má gbọ́ máa lè ní o. let's go. ẹ tẹ̀lé wọn màmá bèrè tó bá ṣẹlẹ̀ wobi Bansa police ẹjọ. Mr. Man, respect yourself. àwọn tó sọ pé àwọn lè fi ọmọ inú àwọn lè fi búra sí pé ilẹ̀ fún wọn lóyún ṣé wọn mọ̀ kó tó ṣe ni. ìmọ̀wé ètò dúró bàrágẹ́ ni bó bá ṣe jẹ́ ẹ̀pẹ́ mi bó bá yìí jẹ́ ẹ̀pẹ́ mi ẹ̀kọ́ mi mọ tó ṣẹlẹ̀ àwọn ọmọbìnrin olóyún méjì wọ́n wà nínú ilé mi báyìí mi ò mọ tí mo lè ṣe mi ìdẹ mọ wọrí I don't know them mi ò mọ wọrí. Brother Sàámú, calm down jọ ẹ máa ní sùúrù
ṣé ẹ̀yin lẹ fún wọn lóyún àbẹ́ ẹ̀yin kọ́? Ṣakiru kí ló sọ yìí? Ṣé bàbá fẹ́ fún yàn lóyún mi ní courtship? Ẹ mọ láti mọ̀ náà kí lè mọ̀ kan tí máa ṣiṣẹ́ ilẹ̀ fún wọn lóyún. What I'm saying is that exposure mi máa courtship. Mo máa courtship kí n tó lè fún yàn lóyún. Ẹ̀gbọ́n I respect gan la ìwà yín báyìí o. Ó béèrè simple question lọ́wọ́ yẹn full answer náà courtship or no courtship. Ẹ ṣọ́ ọ̀pẹ́ yẹn gan lè fa àwọn ọmọ yẹn lóyún. You don't get what I'm saying. What I'm saying is that I am well lettered. If I want to do such, I will courtship. Ma courtship. Mi ò mọ̀ wọ́n rí. Wọ́n kàn dédé gbóyún wá ní ọ̀dẹ̀ lémi ni mo lóyún ọba mi lé wọn kóònù lémi. Ẹ lé wọn àtàdàtàdà gbogbo nǹkan ní kẹ́sì lé wọn. Ẹ lé wọn kó. Ẹ lé wọn. Tàbá find out pé ẹ̀yin lè padà fún ẹ máa ní problem. Ọlọ́run ebi ló ń pa mí báyìí. Kébí máa polóyún torí Ọlọ́run. Tí bá dé ní kí n bọ́ síta ń sìn. Ó ní jẹ́ ìhun padà wọnú ilé ìmọ̀. Àti bọ́tà báyìí wá dọ̀rùn fún yàn. Mi lè bọ́ síta. Yóò ṣẹlẹ̀ ní oyún wèrè wèrè gbé kalẹ̀ ń bí sọ́run bọ́dá tiwa wèrè tí wọ́n ní wèrè jẹ́ gbé wá ní. Ẹ wo sá, ẹ má jẹ́ kí n tani sá tí bá. Ẹ wo bàbá ọkọ mi má bínú ẹjọ́ tó rẹ lọ. Tani bàbá ọkọ yín ìdí tó rí mi sì ṣe mojú ẹni bẹ́ẹ̀ máa ń lójú ẹ̀. Jíde kò gbé mọ́ ẹ̀. Ẹ má ṣe bẹ́ẹ̀. Ẹni sùn. Àti táwa. Èmi ni. Àti táwa. Èmi náà ni. Dájú ìmọ̀. Mi mojú yìí o. Dá mi mọ̀. Olúrúkọ ọmọ àfa lálùkọ. Ọmọ àfa lálùkọ. Ọmọ àfa. Lálùkọ. Èmi ni. Kí ló ṣẹlẹ̀ bí báyìí náà? Àlàyé táwa kí ló ṣẹlẹ̀ o kò pé táwa kí ló ṣẹlẹ̀ bí sì. Kí ló ṣẹlẹ̀ bí báyìí? O ṣe o, ọkọ mi ni. Alọ́kọ ẹ̀ kò ní dẹ́kun ẹ̀. Alọ́kọ ẹ̀ orí ẹ̀ kúrú. Ṣakiru operation yìí attack ibi ẹgbẹ́ ní etí kó jáde. Olórí burú. Ẹni sùn. Ṣàkó kí ló ṣẹlẹ̀ bí báyìí náà? That's how I calm down. Sam ló fún mi lóyún. Mi ìmọ̀ kan tí mo ṣe fàdìgbà tí mo ti lóyún báyìí, ó ń yọ mí lẹ́nu, ó ń da ayé mi láàmú. Kò sára tí ó ti dá fún mi tó mi mọ́ kan tó dé tó fẹ́ gbóyún lọ́wọ́ mi tó fẹ́ tọ́jú ọmọ. Ọlọ́run aláta kò lè lọ nínú ayé mi. Ogun aláta kò bàbá má jẹ orí kò ní dá fún ẹ. Olórí burúkú mi ò mọ̀ rí mi ò rí rí ẹgbà mi. Brother ṣé mo kó sọ fún ìgbà tí wàá bá a lẹ́kọ̀ọ́ ìpín tọ̀rọ̀ bá lọ change lásán mo sọ fún ìgbà máa ní problem. Ọ̀rọ̀ change olórí burúkú pọ̀rọ̀ mọ́ mi ní. Ọ̀jẹ̀ ṣe ìbọ̀wọ̀. Ṣakiru kí ló ṣẹlẹ̀ nígbà náà? Ẹ̀yin ẹ̀gbọ́n ẹ lọ fọ́ àti wà lórí. Ẹ wà fẹ́ gbà. Máa gbọ́ ìran òṣì náà ti wá ní ìmọ̀ etí ẹ rí. Ẹ má bàa kò sẹ́ni tó bá tọ́jú ọmọ. Olùkọ́ bá mi tọ́jú ọmọ. Ẹni sùúrù. Àlè ṣẹ́ni ti fún ọ bí. Ẹgbàá la máa lò fún ọ. Ẹlẹ́dàá mi rú kí ni mo kò láyé mi. Ọlọ́mọdé ṣìírí owó ṣìírí lélẹ̀. Kéré tún gbé gbóhùn ọmọ rẹ̀ kó má ṣe ara bàgẹ́bàgẹ́. Ó yá ẹ bá bọ́ ta. Aláboyún ni wọ́n kéré tún gbé ló pé o. Wọ́n máa bẹ́rì lọ́tàntò. Yẹ̀yìn àti kéré tún gbé lórúkọ yìí kò ní jẹ́yìn ẹ̀wẹ̀ inú. Àtẹ̀fìní ẹ sọ̀kọ́ lù wọ́n. Ẹ wò bóyá ẹ sọ̀kọ́ lù wọ́n. Ẹ sọ̀kọ́ lù wọ́n. Ẹ bàbá. Báwo ntòyún ti jẹ́? Báwo? Èmi ló ṣẹlẹ̀. Kò jẹ́ bákan. Nǹkan tí mo mọ̀ ní wípé Sàámú tó dúró ìwọ ló fẹ́ mi lóyún. Má sọ bẹ́ẹ̀ mọ́. Ẹ jẹ́ kọ́kọ́ náà ló ń sọ. Àtẹ̀fìní. Nǹkan tí mo mọ̀ pé òun ni bàbá ọmọ mi. Ṣé gbọ́ wèrè ọmọ tí ò tí ì bí ó lé mi ní bàbá ọmọ. What is going on? Ẹ wò mí. Ẹ ṣàlàyé bó bá ṣe jẹ́ o. Ọ̀dà fún mi lọ́wọ́ àlàáfíà rẹ̀ fún mi lọ́wọ́ àlàáfíà. Àtẹ̀fìní kí lè rí ń bẹ̀ ṣé pọ́nrán mi wà lọ́wọ́ wọn ni ẹ rí pọ́nrán mi lọ́wọ́. Ẹ wò mí bẹ́ẹ̀ bá sọ̀rọ̀ níbi tẹ́ ẹ wà yìí bẹ́ẹ̀ bá sọ̀rọ̀ bóyá lẹ́ẹ̀ rí bí.
ẹ sọ bó bá ṣe jẹ́ báyìí. bẹ́ẹ̀ni tó bẹ́ẹ̀ mi nìyẹn. ẹ wò ẹ má jẹ́ kí n purọ́ ojú ọ̀la ló ti máa ń bá mi lájọṣepọ̀. Brother, I told you I have the control of my gbongla. Mo wò náà. My gbongla cannot ṣiṣẹ́ ṣe. Èmi náà èrè ò bẹ́ẹ̀. Ojú ọ̀la la ti pàdé. Ojú ọ̀la bíi ti bá wa bí kílẹ̀ méjèèjì sọ ń gbòòrò ẹnu yìí. Ọba dákẹ́ bí tó wà yẹn ṣé òkú wọn lọ pẹ́rù ìwọ lọ tẹ́ mẹ́nẹ́jà wà nínú wò. Ń bẹ̀ wá dé kó tó di pé wá lóyún irú ìrìn wo lẹ rìn ìgbésẹ̀ wo lẹ gbé. Ẹ̀rìn tá a rìn. Ó dá mi lójú pé kó o tó dọ́dọ̀ mi wọ́n ti sọ tí mo lè ṣe wọ́n ti sọ tí mo lè ṣe fún ọ. Mo ní kó tó mi wò ọlọ́run àdàpọ̀ ló ń wò yìí n ò pé méjì lórílẹ̀ àlàyé. Wọ́n ti ṣàlàyé fún mi kí n tó wá bí báyìí kò sí nǹkan méjì tí mo ṣe wá bí mi pé mo fẹ́ fi inú mi báyìí mo fẹ́ fi lóyún kí wá mẹ́yìn mi báyìí kí n fi gbọ́mọ kan. Ọtí bímọ. Àmì àṣẹ. Wo mi kó tó mi wò ọlọ́run àdàpọ̀ ló wò yìí o tó o bá gbọ́ tí wọ́n tún pe ọlọ́run àdàpọ̀ ń wò mí ayédèrú ni èmi mo sọ fún ọ bẹ́ẹ̀ èmi ni wọ́n ń pè lọ́kọ̀ àgàn kò sí àgàn tó wọnú ilé mi tó sunkún ọ̀dọ̀ mi tí ò rẹ́rìn jáde kò tí ì ṣẹlẹ̀ rí látijọ́ tí bàbá mi ti fi sẹ́ ìgbé mi lọ́wọ́ tí yóò túmọ̀ sí pé ìwọ náà bímọ. Bẹ́ẹ̀ ni mo sọ fún ọ ọ finú soyún ó sì fẹ̀yìn gbọmọ ọlọ́mọ àdàpọ̀ rí lẹ́ẹ̀kan sí oríṣiríṣi ọmọ ní ń bẹ lọ́dọ̀ tèmi o lè bí dúdú o lè bí pupa o lè bí kàlánkìrín ṣèbí kọ́ sá ti bímọ. ẹ wo bàbá kí n mọ́wọ́ mi báyìí kí n fi gbọ́mọ ojú ọ̀hún ti ẹ̀ pè mí ní ìyá alágbájá ó tọ̀. Fọkànbalẹ̀ ẹbọ kàkà tí kagúnláyà òun ni mo pèsè fún ọ bí n bá wá parí ẹbọ yìí tán wọn ju ibi tó lọ rè gbé sí ìwọ gbìyànjú gbé síbẹ̀ sàápọlọgùn ṣe ní ọ̀sà pọ́pá ilé sàábẹ̀ ọ dùpẹ́ fúnfá ọ dùpẹ́ fẹ́lẹ́dùmarè èmi mo sọ bẹ́ẹ̀ fún ọ. ẹ wo kò sí kọtẹ́ ní kí n ṣe tí mi lè ṣe o wá ṣe ojú bẹ́ẹ̀ lọ ẹ ṣe bàbá. Ọ̀yá rẹ́rìn. mo ti rẹ́rìn. mo ti rẹ́rìn. mo ti sọ́sọ́. Bàbá wọ́n ti ròyìn yín fún mi kí n tó wá síbi ẹ jọ̀ọ́ gbogbo ọ̀nà tẹ́ bá lè gbà tẹ́ máa fi ràn mí lọ́wọ́ tí máa fi di ọlọ́mọ láyé lórí ọ̀rọ̀ yìí ọkọ mi ti fi mí sílẹ̀ ó ti lọ fẹ́ lòmíì ó dẹ̀ nífẹ̀ẹ́ ọkọ mi I really love my husband I don't want to lose him ẹ jọ̀ọ́ tó lè mo ṣe wá bí lẹ́yìn gbogbo help tẹ́ bá lè ṣe fún mi gbogbo nǹkan tẹ́ bá lè sà ẹ ṣe kí n fi di ọlọ́mọ láyé mo dẹ̀ nígbàgbọ́ ní pé tí n bá lè lóyún tí mo fi inú mi yìí tí mo fi lóyún bàbá ìfẹ́ gbogbo ìfẹ́ tọkọ mi ní sí ó máa padà wá bá mi ẹ jọ̀ọ́. ẹnu dùn ún rò fọ àgbàdo ẹni ó dùn tí ẹran kaná àwọn sọ gbogbo ẹ nísìn àkànní ọ̀rọ̀ mọ bí òbí ń kankan sí ṣé tí n bá ní o ṣe sí wọlé sí. bàbá kò sí nǹkan tí mi lè ṣe mo lè jowó wò mo lè rọmọ bí. irọ́ bẹ́ẹ̀ ni lórí ọmọ yìí náà. lórí ọmọ yìí ni. ọjọ́ owó wò. kò tẹ bá ní bọ́ṣọ mi sì kí bíbélì tó èèwọ̀ máa bìsà ilé Ifá lọ wa má dán wò má dán wò ẹ̀yin bàbá ṣe pé bó ṣe fẹ́ nù ọmọ ń bẹ lọ́dọ̀ tèmi bẹ́ẹ̀ ni mo sọ fún ọ sì bímọ ẹbọ náà ni ẹbọ ló ṣe bọ́ bá ti pèsè ẹbọ yìí tá a gbé ní ọ lọ́wọ́ ṣùgbọ́n ojú Àlàmísì lọ gbọ́dọ̀ gbé ẹbọ náà wọ́n ju ibi tó lọ rí gbé sí bọ́ bá ti lè gbé nígbà tí mo ní kó gbé tó o sì gbé síbi tí mo ní kó gbé sí Ifá owó ti dọlọ́mọ láyé. pé màá fi inú mi yìí máa fi gbé oyún. sọ̀ǹda ò tún fa. bàbá inú mi á dùn inú mi á máa dùn. ìwà náà bá babaláwo tí babaláwo wá sọ fún yín pé kẹ́ ẹ̀ gbẹ́bọ̀ ṣé mo wá ṣe orí ìtẹ̀mí lọ́wọ́ gbẹ́bọ̀ sí ṣé mi ni mo jẹ́bọ̀. ní sùúrù ẹ lọ lé babaláwo wọ́n ní ẹ gbẹ́bọ̀ àbí ṣé ẹ wàá gbé débi tí wọ́n ní kẹ́ ẹ gbé sí ni. èmi gbẹ́bọ̀ tèmi débi oríta mẹ́ta tán ni gbé sí o. èmi kàn gbé tèmi síbi tán ni kí n gbé sí gangan mo gbé débẹ̀ gangan. ẹ gbé débẹ̀. bẹ́ẹ̀ ni. ẹni ọjọ́ Àlàmísì ó ní kí n gbé bọ́ ó ní mo ti gbé yìí o kí n fi inú mi kí n fi lóyún báyìí kí n fi ẹ̀yìn mi báyìí kí n fi gbọ́mọ pọ̀ kí n gbọ́mọ gbé jó o kójú má tì mí o kẹ́bọ mi kó gbà o kó gbẹ́bọ mi o kó bá mi gbà kó tẹ́wọ́ gbà o. ẹbọ kan ló gbé sẹ́yìn mi ó lọ jẹ́rú ẹbọ kan náà ẹbọ kó padà sórí ẹlẹ́bọ kásásì kó padà sórí alásàsì kí má rogo ológun lọlé o ẹbọ tèmi kó tẹ́wọ́ bá mi gbà o. Sàámú
ẹbọ tí àwọn obìnrin ní wọ́n gbé kí ni wọ́n ní ṣe pẹ̀lú ẹ̀. èmi lóríta mẹ́ta tán gbẹ́bọ̀ wá bà ìbátan débẹ̀ mo sọ di ṣàwámà ni bẹ́ẹ̀ ni mo sọ bọ́dí àmàlà àtẹwédú ni mo dẹ̀ mú jẹ. ààrẹ Sàámú ó jẹ́ bọ́. ààrẹ mo wọ́ ọmọ ẹbọ jẹ́ ní mo dìdí gbé sórí gas cooker mo gbé sórí gas cooker mo wọ́ ọmọ kan lórí igi ìdáná mo lè wọ́ ọmọ kan lórí gas cooker ó ní mo fi jẹ́ àbí pẹ́sọ̀ wo lẹ̀ bí mi ṣáà mi lè ṣùtàn máa gbé bọ̀ wá sórí oríta mẹ́ta tẹ̀tẹ̀ wá sọ bàbá mi dèbí. tó bá yẹ pé bọ́mọkùnrin ṣe fẹ́ lògbèsè ayé ẹ̀ nìyẹn ẹ kà fi sílẹ̀ ká máa bá tiwa lọ jàre. Obi ní sùúrù jẹ́ ìyanjú eléyìí náà bá dẹ̀ fílẹ̀ jẹ́ ìyanjú ẹ̀. kí ló ń ṣe àwo wọn rán wọn àwo bébì ẹbẹ rí kó o nílẹ̀kẹ̀ lọ́rùn ìtumọ̀ ẹ̀ ni pé o ò lóògùn o ò mọ̀gùn o ì tí graduate o jágbe mọ́ mi wèrè. Sàámú ọjọ́ sọ̀rọ̀ báyìí ọjọ́ sọ̀rọ̀. kò sí ọkọ tí mo ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ẹbọ jáde òtún tí mo ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ẹbọ àfọjọ́ kan báyìí tí mo kàn lọ sí ìṣọ́ọ̀rù. tẹ máa bẹ́ gìlàgìlà káàkiri torí ìdí yín ò kí ń gbébì kan o. ẹ wo èmi kan o òun ní kẹ bá sọ torí ìdí ò kí ń gbélé. kí ló ní ìbà ìpè ìdí mi ò kí ń gbébì kan ṣé torí àṣírí ò títì sí wọn lọ́wọ́. ẹ má dá lóhùn àṣírí ta ló fẹ́ já sí. lọ. ẹbọ ẹdójúbọlẹ̀ bóyá ilé yá ẹ má wẹ̀yìn o. mo lọ síṣẹ́ òru àwọn wèrè wọn ọ̀jẹ̀ kan ló pariwo kọjá lẹ́gbẹ̀ẹ́ mi sọ́jà ní ẹ̀dójúbọlẹ̀ màá bẹ́ẹ̀ níṣẹ́ òru sìn. wọ́n invite mi ní wọ́n ní kí wọ́n bá wọn ṣèṣọ́ òru. ó dà máa pẹ́ padà. ìjọ wo làwọn èèyàn fẹ́ jáwọ́ nù gbogbo rádaràdà ooo ṣé torí rẹ̀ tó fi pariwo ẹ̀dójúbọlẹ̀ ojú ọ̀nà tí gbogbo èèyàn gbà kọjá ẹ̀dẹ̀ gbèrú rádaràdà yìí ẹ̀dẹ̀ gbé síbí ìkànnì kí ni túmọ̀ eléyìí kí irú ẹ̀bọ̀n wò rìn náà kí rìn àwọn ẹ̀mí wèrè tẹ̀ ń gbẹ́bọ̀ ẹ̀ fún àwọn náà ń jẹ̀jẹ̀ kú jẹ́ abọ́jọ́ tó fi ń ṣiṣẹ́ kí iṣẹ́ kí ló wà ní ilé kiri gbà ó dàbí pé ìgbà kan náà ni nǹkan kan náà dẹ̀nà pèsè sínú ẹ̀ o ṣẹ́bọ̀ máa ń jẹ̀bẹ̀jì ní táyé tà ní kàn èwo ní táyé tà ní kàn dènà ìméjì ẹ̀bọ̀ twist rádaràdà ládùúgbò yìí. gbọ́ òtí mo ní connection pẹ̀lú ẹbọ olú fún nìyẹn. ọjọ́ tó lọ sí ìṣọ́ òru ọ̀rẹ́ bọ̀. lójú ọ̀nà tí wọ́n kàn gbé báyìí tó ń gbọ́n tó nǹkan sára ń dè ó tán. kó oríṣiríṣi síbẹ̀. bẹ́ẹ̀ni jíjẹ mímu. wọ́n tò síbẹ̀ wọ́n pe wọ́n ìtàn máa fi ṣe irú nǹkan bẹ́ẹ̀ yẹn ní ẹ̀rà yìí nírú bẹ̀ yẹn ó tán kí wọ́n nìyẹn ní í ṣe pẹ̀lú pé wọ́n lóyún tán lóyún. torí pé orí wọn kó nǹkan sídìí ẹbọ ọwọ́ ayabẹ̀ ọ̀fọ̀ ọkàn ọ̀yabẹ̀ pé kò yẹ kí wọ́n kó síbẹ̀ àbí ìwọ ni wọ́n kò dé ọ sì wá ń bi mí pé ṣé ìwọ lè ṣù ṣé ìwọ kọ́ lè ṣù tí wọ́n kó wá fún. mo béèrè ẹ̀yin náà tẹ́ ń wá ilé ọlọ́mọ àdàpọ̀ káàkiri tẹ́ ẹ̀ lè dúró de àkókò elédùà bí ti rí rèé o bí ti rí rèé àbí ṣé ẹ mọ̀ pé bẹ́ẹ̀ bá ti rìnrìn kùnrin káàkiri ọmọ oríṣiríṣi lẹ́ẹ̀rí pàpàlági pàǹdà ọmọ wòsíwòsì yóò wá. ẹbọ tí ó yẹ kẹ́ ẹ gbélẹ̀ tẹ́ ẹ gbélẹ̀ ṣé ẹ ò mọ̀ wípé ẹ̀mí kan ló yẹ kó wá fọwọ́ kan ẹbọn tí ó bá yín lájọṣepọ̀ tẹ́ ẹ fi lóyún ọmọ tẹ́ ẹ sì fi bí náà kì í ṣe ọmọ gidi kan pàǹdà náà ni o torí ẹ̀mí kẹ́mi ni bẹ́ẹ̀ ni ẹ̀mí tó yẹ kó fọwọ́ kan ẹbọ yín tí ò fọwọ́ kan tó jẹ́ Sàámú ló wá fọwọ́ kan ẹbọ tó lọ tọ́ ro ẹbọ lójú ẹ̀mí ń lọ́wọ́ náà kí ní ọmọkùnrin yẹn tọ́lọ́pọ̀ mọ́ tẹ́ fi ń bá pàdé lójú àlá tí fi ń jìn
ẹ̀mí kan tí ìrọ́pọ̀ mọ̀ kiri mi. ó ti rọ́mọ. Bùdánù yọjú mi. ọbọ̀. bó ṣe ṣe mí nìyẹn mi ò mọ̀ bóyá nǹkan tí ìrọ́pọ̀ mọ̀ ẹbí mi. tóró náà ìdáná kí lè má ṣe ẹjọ́. ó lè bọ́ ẹ̀yin ò kọ̀rú yín lọ́gbọ́n béèyàn bá rí ẹbọ tí wọ́n gbélẹ̀ èèyàn amójúkú àyàmọ́ lọ́nà ẹ̀ kí n tiẹ̀ ti jẹ́ wọn ní ká fi ti késàrì ká fi fún késàrì àbí wọn ò sọ bẹ́ẹ̀ kí n tiẹ̀ mọ béèrè. ẹ bá mi mọ bẹ́ẹ̀ máa já kí ní ẹ̀kọ́ nínú nǹkan máa kú. ẹ wo nǹkan tẹ̀mí mọ̀ ní wípé oyún tèmi ní ẹni tó fún mi lè èmi ò dẹ̀ níbi tèmi lọ torí ọkọ mi ti ní nǹkan lòun lóyún mo jẹ́ bàbá yín tó lóyún rèé bí máa ń padà sínú ilé tí mo ti jáde. Borí ẹ̀ ò pè àbọ̀yàwọ́ borí ẹ̀ ti dàrú. Ìwọ ọmọkùnrin. Ìwọ ọmọbìnrin. Ìwọ ọmọkùnrin. Ìwọ ọmọbìnrin olóyún òṣì. Wọ́n bí tó o bá gbìyànjú gbogbo òṣì tó o ṣe yìí sọ́bọ̀ kan sọ pé kìnìún kan ti lọ́mọ mi ní abẹ́ àtẹ̀fì ní àbírọ́ ni mo pa wọ́n bí máa fi gún ẹ kó tó di pọ́ ṣèwẹ̀ nù kan tó wà lábẹ́ mi máa fi gún ẹ gbogbo yóò ṣì máa bàjẹ́ jáde. Bàbá o ìyá gógó ni mo fẹ́ ìyá gógó ni mo fẹ́. Jẹ́ ìgbélórí burúkú lóbìnrin máa lọ. Lọ́bọ̀ máa lọ. Sọ́wọ́n ń lọ. ṣe nǹkan rẹ ní fún wọn ní owó wọn. Magbo owó mi bó pẹ́. Májàra wájú ti bí fún wọn lówó wọn. Magbo owó mi bó pẹ́. Jàgùjà ni wọ́n fi àjọ bojú ní sáré. Sàmúsíkà àdéhùn fún mi lówó mi. Olóòótọ́ lọ́mọ ẹ̀ sí Sàmú fún wọn lówó wọn. Sọ bẹ́ẹ̀ mú gbọ́ bẹ́ẹ̀ o. Alájẹṣẹ́kù alájẹpamọ́lẹ̀ ní dájọ́ jẹ́ nítorí.